Ìgbìmọ̀ àwọn olóyè ìlú Warewa ti sọ̀rọ̀. Ìgbìmọ̀ àwọn olóyè ìlú Warewa níjọba ìbílẹ̀ Ifọ̀ ti sọ̀rọ̀. Ìgbìmọ̀ àwọn olóyè ìlú Warewa níjọba ìbílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ògùn ti sọ di mímọ̀ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni ìròyìn kan táwọn èèyàn kan ń gbé káàkiri ìgboro pé ilé ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn ti dá ẹjọ́ tó ní í ṣe pẹ̀lú orí àpèrè olú tìlú Warewa náà nù. Ìgbìmọ̀ yìí tẹnumọ́ pé ọ̀rọ̀ tó ń lọ nígboro lórí ẹjọ́ ọ̀hún tí nọ́mbà rẹ̀ jẹ́ AB 696/2023 jẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí ìròyìn òfegè táwọn èèyàn kò gbọdọ̀ kà kún rárá nítorí pé ilé ẹjọ́ tí ìgbẹ́jọ́ náà wà kò tíì dá ẹjọ́ yìí. Nínú àtẹ̀jáde tí àwọn olóyè ìlú Warewa fọwọ́ sí ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn tó wà nídìí ìròyìn ẹlẹ́jẹ̀ yìí kàn fẹ́ da ìlú rú lásán ni. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe èyí láti tan àwọn aráàlú nítorí pé irọ́ funfun báláú lohun tí wọ́n ń gbé kiri. Wọ́n rọ àwọn aráàlú láti má ṣe tẹ́tí sí irú ìròyìn àgbélẹ̀rọ bẹ́ẹ̀. Àtẹ̀jáde náà tẹ̀síwájú báyìí pé ẹjọ́ náà tí wọ́n pe rẹ́fẹ́rẹ́ǹdì Ìbíkúnlé Olúwọlé Johnson àtàwọn yòókù ṣì wà níwájú adájọ́ tí ìdájọ́ kò sì tíì wáyé lórí ẹ̀. Wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé ohun tí wọ́n ń gbé kiri yìí èyí ló sì tako ohun táwọn kan ń gbé pòyì ẹnu láti ṣì àwọn aráàlú lọ́nà. Ìgbìmọ̀ àwọn olóyè yìí fi kún ọ̀rọ̀ wọn pé bó tilẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ náà ti kọ́kọ́ dá ẹjọ́ láti tako ìyànsípò aláyélúwà ọba Akeem Balógun gẹ́gẹ́ bí olú tìlú Warewa. Wọ́n ní lójú ẹsẹ̀ ni àwọn ti tako ohun tí ilé ẹjọ́ sọ yìí tí àwọn sì gbé ìgbésẹ̀ láti gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. Wọ́n láwọn bẹ̀rẹ̀ nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún pé kí aláyélúwà ṣì wà lórí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ kí ìgbẹ́jọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wáyé. Ìgbìmọ̀ yìí wá jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ láti yọ kábíyèsí nípò ṣáájú ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn kò bá òfin mu rárá. Bákan náà làwọn olóyè yìí fi kún ọ̀rọ̀ wọn pé olùjẹ́jọ́ 14 nínú ẹjọ́ náà ti tẹ̀lé gbogbo ohun tí ilé ẹjọ́ pa láṣẹ látìgbà tí wọ́n ti dájọ́ náà. Èyí tí wọ́n ló fi hàn pé ó bọ̀wọ̀ fún ilé ẹjọ́ àti ìgbẹ́kẹ̀lé pé ìdájọ́ òdodo wáyé. Àwọn olóyè yìí wá rọ tonílé tàlejò nílùú Warewa láti má ṣe fòyà kí wọ́n sì bọ̀wọ̀ fún òfin kí wọ́n sì máa gbé ìgbé àlàáfíà títí dìgbà tí ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yóò fi wáyé. Ní ìparí ọ̀rọ̀ wọn, wọ́n rọ gbogbo àwọn ọmọ bíbí àti olùgbé ìlú Warewa láti má ṣe tẹ́tí sí ìròyìn ẹlẹ́jẹ̀ yìí kí wọ́n sì máa bá iṣẹ́ wọn lọ ní àlàáfíà àti ayọ̀. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn síwájú sí ẹ tẹ̀lé wa láwọn ojú òpó wa káàkiri ayélujára. Àwíkóńkó fún ìpínlẹ̀kè òtítọ́ àti àwíjàre ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, Twitter àti TikTok pẹ̀lú www.awikonko.com.ng.